ọlọ́run ó mọ̀mọ̀ ṣe o ọba alágbára gíga ọba ọ̀kàkàtìríkà tó kàǹkà ọba tí ń tani lọ́rẹ ohun tó dáa àmọ̀dúpẹ́ lọ́dọ̀ rẹ lórí bàbá wa Alwaziri olúwa má pa Alwaziri fún wa láíláí jẹ́ kẹ́mi bàbá ogun fún wa bàbá tó dáa nínú tó tún dáa níta ìṣe wọn lọ́rọ̀ wọn wàláì tàláì mo mọ̀ bẹ́ẹ̀ bàbá tí ò mú kan mọ́ lọ́wọ́n ọba ní wọn ò ní àjò kan mọ́kan rí látijọ́ mo ti mọ̀ wọ́n wàláì wọn ò gbé hàn tó fún wa pé ká fò mú àdúrà ni bàbá ń ṣe fún wa lójoojúmọ́ ni wọ́n tó fi ń kọ́ wa ọba òkè mọ́ pa Sheikh Yakub láíláí jẹ́kẹ́mi bàbá ogun láti mòdìrú wọ́n di mágàjì láti mágàjì wọ́n wá di wàzírí ilẹ̀ Yorùbá káfàtà ẹni wọn ò lè dámú ni ọtí ń rán alájà ìgbìlà sí tó korí alájà ìgbìlà bọ́kótó ojú ta alájà ìgbìlà ojú tẹni tó rán bàbá mi Alwaziri ẹ ò ní sí rìn ó yẹ jẹ́ ìrẹ́lẹ̀ bàbá ẹ̀yìn ọmọ ajíjagun ẹ̀sìn níyìn òkirikiri dálé aláṣejù sí ọmọ arílẹ̀ ìkàmọ́yà òkè bàǹbà tí ń ba aláìgbọràn lẹ́rù òkè ńwájú dàsà ogun rẹ̀rẹ̀ ńwájú àǹdẹ ọmọ agbórí àtàgé fọhùn ọmọkùnrin líle òkè bàǹbà tí ń ba aláìgbọràn lẹ́rù alẹ́yìn lòkè bàǹbà tí ń gba aláìgbọràn lẹ́rù òkè tí ń bo nírìkí sí lẹ́rù tí ń bọ́ lọ́tẹ̀ lẹ́rù òkè sí tìdítìdí wọn ò lè da tì bẹ́ẹ̀ ni wọn ò lè dáwó gbẹgbẹlẹkú dáńbì òwú bàbá Mùtàwálì bàbá Àfíìsì bàbá akéwì ìdùnnú ẹ ò ní sìrìn lọ́lá olúwa ẹ̀mí yín ó gùn ẹ ò ní mòsì